Ẹ kú dédé wò yẹn lólùfẹ́ mi sì káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ àfutẹ̀ní. Fáwọn tó ń gbọ́ mi nígbà àkọ́kọ́ àti fáwọn tó sì máa ń gbọ́ mi tẹ́lẹ̀. Orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípẹ̀tọ̀ Yewande Elizabeth. Olùkọ́ èdè Yorùbá ti gbàlódé, Miss Yewande Gen Z Yorùbá teacher. Mo dẹ̀ kí n káàbọ̀ sí ètò ìdánilẹ́kọ̀ọ́ àfutẹ̀ní. Àkórí fún ìdánilẹ́kọ̀ọ́ àfutẹ̀ní ni dependent pronouns. Ìpele ẹyọláwà ìtàn elédè Gẹ̀ẹ́sì a máa ń pè ní singular ní ipò ẹnì kejì. Bákan náà, irúfẹ́ dependent pronouns yìí fún ẹnì kejì ni a máa ń lò fún ẹgbẹ́ wa tàbí ẹni tí ó bá kéré sí wa. That is, ní èdè Gẹ̀ẹ́sì, it is informal, no honorifics at all for this type of dependent pronouns in second person. Ọ̀rọ̀ arọ́pò orúkọ fún dependent pronouns náà tó jẹ́ ẹnì kejì ní o, you, o, you. Tá bá rí pé irúfẹ́ o yìí orí pẹrẹsẹ̀, that is, it is flat, o, you. Irúfẹ́ ẹnì kejì fún dependent pronouns yìí, a máa ń lò fún ẹni tí a bá ń bá sọ̀rọ̀. That is, the person we are speaking to is our second person. And we use this type of dependent pronouns for the person we are speaking to. Ẹni tí a ń bá sọ̀rọ̀, òun ni ẹnì kejì wa. Òun la máa lo ọ̀rọ̀ arọ́pò orúkọ o fún. Ẹ jẹ́ ká wá jọ ka àpẹẹrẹ ọ̀rọ̀ arọ́pò orúkọ o, you. Àpẹẹrẹ kíní, what did you say? Kí ni o sọ? Ìkejì, have you seen it? Ṣé o ti rí? Ìkẹta, you didn't sleep. O ò sùn ni. Ìkẹrin, you took my money. O mú owó mi. Bí ó tilẹ̀ jẹ́ pé ní èdè Gẹ̀ẹ́sì nípa ọ̀rọ̀ arọ́pò orúkọ wọn, kò sí ìyàtọ̀ láàrin èyí tí a máa ń lò fún àgbàlagbà tàbí èyí tí a máa lò fún àwọn ẹgbẹ́ wa, ṣùgbọ́n a ní èdè Yorùbá èyí tí a máa lò fún ẹgbẹ́ wa tàbí èyí tí a máa lò fún ẹni tó bá jù wá lọ. A ti wá sí ètò ìdánidúró fún ẹ̀kọ́ wa fún tòní. Mo lérò wípé a rí ẹ̀kọ́ kan tàbí òmíràn kọ́ lórí ìdánilẹ́kọ̀ọ́ wa fún tòní. Tó bá ti di ìwòye ọ̀sẹ̀ tó ń bá, ó máa tẹ̀síwájú. Orúkọ mi ò yí padà. Orúkọ tèmi ni Omidan Ọ̀ṣípẹ̀tọ̀ Yewande Elizabeth. Olùkọ́ èdè Yorùbá ti gbàlódé, Miss Yewande Gen Z Yorùbá teacher. Ẹ ṣeun, ó dàbọ̀.